mo fẹ́ kẹ́kẹ́ kẹ́yìn pa ẹjẹ́ ń gbẹ́ kókó igi. ẹjẹ́ àpẹ́ kẹ́kẹ́ kẹ́yìn pa kí ń gbẹ́ kókó igi. kíṣẹ́ kẹrẹ̀ máa ń díṣẹ́ ṣẹ́ṣẹ́ kọ́ lè wọ̀n pa àtúndé. yóò sọ yóò gbọ́. yóò sọ yóò gbọ́. yóò sọ yóò gbọ́. yóò sọ yóò gbọ́. Ajímọ́lá máa ṣe sí alẹ́. Tànà lójú ti jẹ́ta. Ọlọ́pàá ti jẹ́ta lójú ti jọyìn o. Consolidation fàyè. Ṣé pẹ̀lú Monday àwọn? Ẹ bá fún ẹ̀mọ́ ẹ̀jẹ̀ kẹrù pẹ̀kọ́. Gbàgbọ́dọ̀gùn jẹ́rìí pé kò sọ̀rọ̀. Túnbà sì kó tó ti dé èdè ẹ̀yìn ayé. Tí mo bá kéde bàbá mi lọ́kọ̀ bá lọ. Èrìà. Just like that máa ṣe fẹ́ ọ̀bọ̀ látẹ̀yìn o. Eléèkú ló là dá, èmi ló lè èmi bàbá ọpẹ́. Àlùjọ́ lùdù táwọn èèyàn fẹ́, ó kókó débi ìgbà lóríṣiríṣi. Ìyẹn náà náà ẹ̀sìkà, ọdẹ ṣe ẹ̀nà ni mo ṣe. Ìyẹn náà náà ẹ̀sìkà. Ìyẹn náà náà ẹ̀sìkà bá ṣe. Bí mo ṣe lé lórí ìtì ibi tó ń bá ẹ̀sìn bá ṣe. Ìyẹn náà náà ẹ̀sìkà rẹ̀ fúra. Ọmọ ìyàwó náà bí ìka sùn ogun ló bá ṣe. Tèmi ní tèmi o, ò jẹ́ bá. Ò jẹ́ bá wọn péjọ. Ọ̀rọ̀ mi máa rè gbogbo rárá. Ẹ̀yin tèmi ká gbogbo yìí, àtẹ̀gbé àbọ̀dá ní. Afẹ́gbé àbọ̀dá ní. Afẹ́gbé wọn kàn wá jò. Ìtàn lọ kò dúró ọmọ dáńgbé mẹ́ẹ̀má. A ní ẹ máa tó ojú mi mọ́ ẹ̀ lólédé. Ẹ máa tó ojú mi mọ́ ẹ̀ lólédé. Wọ́n ní gbàgbọ́dé yìí dúró. Gbàgbọ́dé yìí dúró. Amọ́nisẹ́yìn o. Lọ́wọ́ kan pàtàkì o. Ìnú òní wújì o. Tó bá kò bá sọ wá 99. Ènìyàn ọmọ ènìyàn là ṣe òwe bàbá so. Ọmọ ènìyàn ti lè wí. Láwọn bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀rẹ̀ tọ̀hún tó bá tún wà dénú. Ọmọ àjà pọ̀ wọn lómi òwe bàbá. Orí mọ̀ ìjọba máa ń sọ̀pọ̀ wọn lómi òwe gàgà so. Orí mọ̀ bàbá àti ọmọ àjà pọ̀ wọn lómi òwe ṣe o. Àwọn tádùn pé wọ́n máa ń yàpọ̀ ọ̀hún lójú Yorùbá. Alágbàdo tó ń lurin lójú kan àmì lórí o. Àmì ló wà níbẹ̀ ẹ̀dẹ̀rù ṣẹ́fújì. Ṣé ẹ̀yin tàdúgbò yìí àdúgbò ṣe ẹkọ àdúrótì
yóò sọyìn kò sáwájú mọ́ adúpẹ́ gbogbo ìgbà lóde tó jẹ́ pé tẹ́ ẹ bá ní ń ṣe Paso àwọn alẹ́ rántí láti gbogbo ilé lágbàgàn mi ọ̀lọ́bí ẹ̀ṣọ́ ọmọ yàrá náà bí ọ̀gá tó sára ọmọ ni aláàbí bàbá wa bàbá bá náà rè okun lè fún ọ̀rọ̀ brighton aláàbí ẹ̀ṣọ́ mo dẹ̀ lè dára ó lè tẹ́wọ́n ó lè dára ó lè ṣágọ́ èmi tí gbà fún mú ọmọ mo dẹ̀ lè ṣágọ́ àwọn tí gbà fún ọmọ ò lè ṣágọ́. èmi tí gbà fún mú ọmọ mo dẹ̀ lè ṣágọ́ àwọn tí gbà fún mú ọmọ ò lè ṣágọ́. aláwọ̀ tèmi Paso náà Paso yanjo aláwọ̀ tèmi Paso náà wọ́n ò tí ẹ lẹ́lẹ́mìíràn lẹ́yìn àlàfo àyàfo ní jí bẹ́ẹ̀ olóòdáwọ́ ọlọ́run lè sẹ́yìn o inú àwọn pásítọ̀ lójoojúmọ́ bí mo ṣe lọ sókè àmì kọ́bí àìsàn ìwé ó dàbí ọ̀tọ́kùnrin tó wà bí ìjì bọ́ra o ìgbà tẹ́gùn ẹ̀ jó dáadáa o ìgbà tẹ́gùn ẹ̀ jó o. ṣé Paso ọjọ́ ẹ̀ gan Alábí ọjọ́ ẹ̀ náà ni o Paso Las Vegas Paso àríyá. Paso Chicago lórí òkè Mushi tèmi ò gbé ládùúgbò mi ìbùtàmàdé. ọ̀rọ̀ Paso ti dà òjijì ẹni jòjè sáfù ọ̀rọ̀ Paso ti dà òjijì ẹni jòjè sáfù ojoojúmọ́ là ń ké fáǹsì àwọn tó fẹ́ gbòògùn wà lójoojúmọ́. ògiri ojú ló tẹ̀ rí hàn. ògiri ojú ló tẹ̀ rí hàn kò ṣe fè já lọ láì ṣe ayé rí láì ṣe afọ́fọ́ ọ̀gbẹ̀rù ọmọ tó láàjọ sẹ́yìn ògùn òjò ni ọ̀rẹ́ ní ìdánsọ bá wà sí àgbà ìjọba náà. tó ọ̀ṣọ́rẹ́ gírí ìyóṣó tó tún jẹ́ tó lórí aláàfin pèdè ìbẹ́ láwọn ìdágájá. ìmọ̀ràn tata ní ilé ayé yìí la ṣe máa ń yọ̀rọ̀ òdodo Paso. lórí àlejò ọlọ́mọ òjọ̀kan. kò jọ kàn. ó máa wáyé látọwọ́ bàbá ọpẹ́. bàbá ọpẹ́. àwọn tèmi òbí mi sílẹ̀ nígbà kan. ó strong. òjò pé kú dọ̀dọ̀ Paso yóò tèmi dájọ́ òdodo. yóò ṣà. tó kò sí slogan méjì ní pé. ṣé wọ́n sọ bẹ́ẹ̀? wọ́n wí bẹ́ẹ̀. ṣé wọ́n sọ bẹ́ẹ̀? wọ́n sọ pé ibà wọn sì bá wọn ní ká Paso wá. àlàyé tó ṣe ibi tí mo bá ṣẹ́dé àtọ̀jọ́ orí mi wọn ò tó gbọdọ̀ máa bá mi ìbéèrè ọmọdé ìrèrè ẹgbẹ́ àṣìdànù lásán. iṣẹ́ ti ṣẹlẹ̀ Paso. iṣẹ́ ti ṣẹlẹ̀ Paso. eré tẹ̀rẹ̀ lọ Paso. nípa wọn sí olórin lọ́gọ́ta. ẹ mọ̀mọ́ lọ tó kọ́ fojú tán. dàdí mímí aláàlì àtọ́sọ. ọ̀pẹ́ mi l'Amẹ́ríkà tán o. ó bá bá kó fún náà mẹ́rin l'Atlanta.
ọlọ́bàbà sọ́ọ̀tà ní England ẹ̀ńlẹ́ bàbá junior Maryland ó bàbá bá kàtó àjọkẹ́ ìwọ̀n ṣe àjọkẹ́ ṣé bèbè lọ́ọ̀yà o bàbá rọ́ọ̀kì bàbá ọbọ̀tà CEO Rocky Entertainment dáàbì Àyìndé wà ní èso ṣe bàbá olórí oko wá sí láti Canada báwa sọ̀rọ̀ ìmọ̀lẹ̀ tó kọ́ fún oúnjẹ àlàbí bàbá bá. 90% fi blanche lọ́ọ̀yì pàṣẹ ni wọ́n pè. 90% kù ṣoṣo nípa wá síra o. pàṣẹ ni wọ́n pè. ó kára tán nínú 100% jíjí fẹ́. pàṣẹ tí kò 10% tún ti lò ó. ọ̀dì mi tẹ̀sí ọmọ àlọ́ pè mí. làbí sọ pé olówó mi kan tó ti gbọ́ bá sùn ti pẹ́. olówó mi kan ìgbàgbọ́. ti pẹ́ ti pẹ́. ìyẹn wọn tó ṣàpò òun ò lè máa jẹ ọ. lójoojúmọ́ ẹ̀jẹ̀ ń jẹ ṣàwámà o. ó lọ jẹ́ ìgbàgbọ́ bá ẹ̀gbọ́n kí ni màdí mi. ẹgbọ́n kí ló ń wo. ìjẹkújẹ ṣáàlì òun náà ò jẹ́ o. ṣàwámà bàbá mi nínú ó sọ bẹ́ẹ̀. olóbòrì rárá o. òpó tó tó sọ̀rọ̀ dúró bá wọn lọ tẹ̀ bá wọn. kọ́ bá wọn fi tẹ́ wà wọ́n ti gbé Julius Berger wọ́n ti ní kán yù kúrò ó bá ṣe tán ní pàwà lórí Bandeira wọ́n ti ní kán tójú mi ṣùgbọ́n ọlọ́run. ó gbé mi borí àwọn kẹ́ni màmá ní òmòdó. Alukurani ni ò gbà Kaaba ni ò jẹ́ Adijatu ni ò so. àwọn kẹ́ni màmá ní òmòdó. ó dábọ̀ iná. Alukurani ni ò gbà Kaaba ni ò jẹ́ Adijatu ni ò. lọ́jọ́ mi mo rí àwọn kẹ́ni màmá ní òmòdó. èké àwọn èèyàn. àmì èèyàn tá ń bákòbákò wà lọ ó ṣùgbà. Ubo! àtà ń bákòbákò ẹ̀yìn àtà ń bákòbákò wà lọ. Oko mi ẹran dà sí ilé ẹṣin. Oko mi ẹṣin dà sí ilé ẹran. Ìfarahàn wájú bọ́ ọmọ tìbà. Ọmọ kẹtù mọ wọn. Ó mọ wọn. Ó mọ wọn. Ó dá wọn mọ̀. Kàdìjọ láṣepá o. Kàdìjọ láṣepá. Ẹ̀gbọ́n ẹ̀yìn ti gáàsù kàdìjọ ìpọ̀. Ẹ̀yin olólùfẹ́ mi o. Àmì o kàdìjọ láṣepá o. Ọ̀tá yín kì í pé ògùn ẹ̀. Báyìí tó sọ pé o kì í pàṣẹ kọ́gàn. ọ̀tá lóhùn tó ń ta lórí ìbọn. Ẹ̀yin gangan tó wá ní mo rà nígbà wá ṣe wà. kò yé mi náà. orí tó jẹ́ pé wọ́n sọ̀rọ̀ ẹ̀ sí ilẹ̀. Tipẹ́tipẹ́ láti jáde ẹja bá òun pé o lọ sọ. etí ara rẹ̀. Ọ̀tá ní kì í pé ògùn ẹ̀. Báyìí tó sọ pé o kì í bàbá wọn kọ̀. ọ̀tá lóhùn tó ń ta lórí ìbọn. Ẹ̀yin gangan ni tó wá ní mo rà nígbà wá ṣe wà. kò yé mi náà. orí tó jẹ́ pé wọ́n sọ̀rọ̀ ẹ̀ sí ilẹ̀. Tipẹ́tipẹ́ láti jáde ẹja bá. òun pé ògùn ló bá sọ.
pàṣẹ mi tó lu ọ̀gá wọ́n tó pàṣẹ mi tó. ayé ti pàṣẹ mi kó olúwaga wọ́n ti pàṣẹ mi kó olúwaga èmi lẹ́ni àti múra dá pàṣẹgán lè hàn àti sọ̀rọ̀ ìdáyà òó ayé ti pàṣẹ mi kó olúwaga. ayé ti pàṣẹ mi kó olúwaga. kó olúwaga. ayé ti pàṣẹ mi kó olúwaga. kó. ayé ti pàṣẹ mi kó olúwaga. onítọ́kí. ayé ti pàṣẹ mi kó olúwaga. onítọ́kí gà ní. ó sálọ mọ́ mi lọ́wọ́ ó sálọ mọ́ mi lọ́wọ́ lánàá. goodness and mercy shall follow me all the days of my life. Mercy shall follow all the days of my life. Bákàlà ìbákà yẹra pé kòmùtà jí wọn lọ́dọ̀ ní Wàsílà ó yà rẹ̀. Honorable Yamade Ose Ogun State House of Assembly 2019 ọmọ GNI Òṣèré Yamade bẹ́ẹ̀ bá délé ẹ kí n sẹ́sẹ̀ ẹ̀sìn ìmú mi GNI dáadáa ẹni bá wá sí àwọn àdúró tán alábí ìmọ̀lẹ́ o lẹ́yìn ọmọ àṣọṣeun pa powerful pa oṣù Sanusi Adédìran ọmọ oṣù ìsọ̀ni tó máa sáré ìsọ̀ni tó máa sáré ká ìsọ̀ni tó máa sáré ìsọ̀ni tó máa sáré ká níwọ̀n gbà tó mọ̀ọ́jọ́ àti ìlà pé tó bá di sátidé àbí lọ́jọ́ Jímọ̀ ló wọ́n adébílọ̀ níyàwó ìsọ̀ni tó máa sáré ká. níwọ̀n gbà tó mọ̀ọ́jọ́ àti ìlà pé tó bá di sátọ̀dé àbí lọ́jọ́ Sunday ló wọ́n adébílọ̀ níyàwó ìsọ̀ni tó máa sáré ká. ọwọ́ ní ẹ̀ máa ń lẹ̀ o fárígá ẹ̀jẹ̀ máa ń lẹ̀ fárígá. Fílẹ̀. Fílẹ̀. Ó ní ẹ̀ máa ń lẹ̀ o fárígá ẹ̀jẹ̀ máa ń lẹ̀ fárígá. Ó ní ẹ̀ máa ń lẹ̀ o fárígá ẹ̀jẹ̀ máa ń lẹ̀ fárígá. Ó ní ẹ̀ máa ń lẹ̀ o fárígá ẹ̀jẹ̀ máa ń lẹ̀ fárígá. Kò sọ lọ́dẹ̀ ẹ tilẹ̀. Báwọn ọmọ mi ṣe máa ń jó lágbo ènìyàn lọ àwọn orin. Ilé àbáwá sí kò ní bàjẹ́ ẹlẹ́gbọ̀n àwọn náà.
ló dé. Kí ló ṣẹlẹ̀ gangan. báwọn ọmọ mi ṣe máa ń jó lágbo ènìyàn lọ àwọn ikọ̀. ilé àbáwá sí kò ní bàjẹ́ ẹlẹ́gbọ̀n àwọn lọ. kí ló ṣẹlẹ̀ gangan. wọ́n dẹ̀ máa ń lẹ̀ báríkà ẹ̀jẹ̀ máa ń lẹ̀ báríkà. kúbọ̀ fílẹ̀. ibà sọ ẹsẹ̀ kan náà kàtá ọmọ ìyàwó náà ní ìwé gáàsù ìmọ̀lẹ́ fújì ìrànlọ́ ọba so ọlọ́gbọ́gùn ní akẹ́bàjá náà fi máa dúró ìrẹ́gbẹ́ máa ló sọ̀rọ̀ ó sọ egúngún ní ilé wọn ṣe bòdígálá mi sọ̀rọ̀ ohun tẹ̀ gbọ́dọ̀ so èèyàn tí ò bá ti sọ̀rọ̀ wọn ò lè rí ẹ̀rọ sọ̀rọ̀. àwọn bá sọ̀rọ̀ ẹsẹ̀ yẹn lọ́gbẹ́ káwọn tún sáwọn ọ̀rẹ́ àlàáfíà ìmọ̀lẹ́ fújì bàbá ọba tóbi jẹ́ pé ìjọ ìjọba ọ̀jọba orí ìjọba sí àjọba oníjọba bá ṣe tọ́gbọ́n bẹ́ẹ̀tù bẹ́ẹ̀ sọ wọ́n ní kò mọ̀ ṣe kò mọ̀ ṣe ẹ̀yin tẹ́ ń pọ̀ bá so ẹ̀yin olólùfẹ́ bá so. ẹ̀yin tó ń gbọ́ bá so. ó yá àròyé ó kágbọ̀n kí ni ìlọ ti àròyé. wọ́n sọ pé àròyé ó ká. ìjọba Pasuma wọn dàlà lójó fún wa. àtúnṣe bí Pasuma làwọn máa rí o Pasuma ṣe fi ẹni. ìyálọ́jẹ́ àtúnṣe bí Pasuma làwọn máa rí o. ìgbà tí mo dé ẹ ṣe ẹtì alóde sẹ́ẹ̀gùn adúpẹ́ sẹ́ẹ̀rìn ṣe wọn. Ogo temple base ẹ̀yin temple base wo sábọ̀ ẹ̀yìn ẹ̀ ṣe kan o. ẹ pé gbogbo temple base ló dé jí bọ́lá bàṣọ. ẹ pé apasẹ́wọ́dé. ẹgbẹ́ oríṣiríṣi lọ́wọ́ lówó déjì bọ́lá bàṣọ àmọ́ tọ́ǹpù bẹ́ẹ̀ sí yàtọ̀ àwọn yàtọ̀ kún ló lọ́ gbọ́ngàn mi àlàbí sí gbogbo wọn tọ́ǹpù bẹ́ẹ̀ sára bí lóde lóde tí ìrókò ọ̀la bí ó bá sí máa lọ àwọn sí tọ́ǹpù àwọn ọmọ wa lé ọkọ̀ bùnmi alájọ àwọn ọmọ wa lé aláṣẹ aliatic travel and tours gbogbo temple base ẹ ṣe àdúgbò àwọn ọmọ wọlé nìyẹn àwọn ọmọ jùlọkì Sunday àwọn ọmọ Ìbàdàn ti jẹ sọnẹrì jùlọkì ọṣẹ wọn rẹ ọ̀rẹ́ bá sí olè orin àgàtà Sunday inú mi dùn squad ọṣẹ Paso ọgá ọba ẹlọpẹ èèyàn ọba ababa àká ọgá ọba
Paso ọ̀rẹ́ ọba ọ̀gá tí wọ́n Pasuma o lẹ́yìn ọba sí owó sẹ̀ tipẹ́tipẹ́ Paso ọ̀gá ọba ìmọ̀lẹ̀ fújì àlàbẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo sẹ́ńpọ̀ gbé sókè ṣọmọ fígọ́ ẹ̀gbọ́n náà ṣalágbá alẹ́ yìí ẹ máa bọ́ lọ níbẹ̀ tó bá yà o. gbogbo sẹ́ńpọ̀ gbé sókè fígọ́ bẹ̀ ṣalágbá alẹ́ yìí ẹ máa bọ́ lọ níbẹ̀ tó bá yà o. ẹ má fọkàn sọ̀rọ̀ òun ẹja. ẹ má lọ ṣe ṣé ọdẹ. ẹ má bá wọn fọkàn sọ̀rọ̀ òun ẹja. ẹran ló lókun sẹ́ẹ̀ bọ̀ ọ́ ẹ má bá wọn fọkàn sọ̀rọ̀ òun ẹja. ọlọ́wọ́ dáwọ́ ẹ̀ẹ́dọ́gba ọkàn ló. akọ̀lé jẹ́ wọ́n rí. ọlọ́wọ́ dáwọ́ ẹ̀ẹ́dọ́gba ọkàn lè jọra ní Paso. ṣé gbogbo ẹni lọ́sọ̀ yìí nílé lóde ọgbọ́n lọ o gbogbo ọgọ́rùn-ún lè pé yìí lọ. gbogbo ẹni lọ́sọ̀ yìí nílé lóde ọgbọ́n lọ o gbogbo ọgọ́rùn-ún lè pé yìí lọ. ẹ wọ́n já wọn sí ẹ má fẹ́ ikú bẹ́ẹ̀ jájà kò dá. ẹjẹ́ má fogun ìbẹ́jà jàgò wá pa. ẹ má fi ké bárin jàgò gbà ó. ẹ má fi rin bá ké jàgò wá pa. ògùn fún olóba tó jà ó. agbo tí ẹ rí yẹn màálùú lọ́kọ̀ ya ẹ̀ẹ́gún ló bá so. màálùú tí ẹ rí yẹn ó ń pe fẹ́rí Paso lọ́jọ́kọjọ́. erin tí ẹ rí yẹn ó ń pe fọlọ́ láàjọ ọmọ fẹ́ràn. ẹ ó kìnìún tí ẹ rí yẹn ó ń pe fọlọ́ wọn ká ogun. ibà sí òwe sọlá àgàtà ọmọ yàrá náà bí ìwé ya ìmọ̀lẹ̀ tó kọ́ fún ti Paso. ìjọba nìyẹn Aláàfin òye sọ̀rọ̀ àgàtà ojú àwọn lọ. ó sì gbàgàn jù kan lọ. Aláàfin ìmọ̀lẹ̀ o. bá wa sí ọ̀gá. bá wa sí ọ̀gá ọmọ. ọlọ́pàá owó sọ̀rọ̀ ga oṣù. bàbá sí owó sì wọ́n dà. ó sì gbàgàn jù kan lọ. ó sì gbàgàn jù wa. Alábí òwe sọ̀rọ̀. ìmọ̀lẹ̀ fún ìtàn sọ. ẹ̀pọ̀ ẹ̀kú owó ọdún àyín tọwọ́ dẹ́rìn ní ìrọ́gọ̀gùn lọ́la gbọ́dọ̀ mi Alábí oyin lọ́mọ. ẹ̀kú owó ọdún o láàbàkà bá a sí. ẹ̀kú owó ọdún lákùn ilébìnrin ńlá ẹ̀yìn o lóde ìdíròkò tí ń bá adúpẹ́ àtọwọ́dún tuntun Paso àkọlẹ̀ 2019 2018 ti kọjá. àwọn kan ò sí láyé máa ń lò ní o Paso. àwa fi dúpẹ́ tí wọ́n náà ní ọmọ òṣìṣẹ́ Ọlọ́run pé ẹ̀ṣọ́ wa dòwe kì í ṣagbára ajíwá. àwọn adágò lánàá ẹ mú wa rí bẹ̀rẹ̀ ọdún àti òpin ọdún ó wá ní òní dúpẹ́ nítorí ìránṣẹ́ nítorí olówó ọpẹ́ lóye ẹni tí ò dúpẹ́ àti rí mìíràn á nìyẹn. abáfún lọ́mọ kó ní ìṣànà ó bá dẹ̀ jẹ gbèsè. ìbìnrin òde ìṣògo òde.
Assalamu alaikum. Ẹ wo bí bá a sùn yà ṣe ń bẹ̀ sí. Ọ̀rọ̀ ìlànà èjì ègún múra sí ijó. Bàbá ọgbẹ́ lọ́nà méjì òmùra sókò rìn rẹ̀. Báyìí sí lọ́nà méjì òmùra sí ìgì kan. Bam 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 duka duka ga dudu. Yo 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 yo. Bam 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 duka duka ga dudu. Yo 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 yo. Jáde sẹ́yìn olùsàlẹ̀ náà ní ó ti yá wọn lólùfẹ́ mi o èèyàn kan kì í bá yín mi dùn mí àmì o èèyàn kan kì í bá yín mi dùn mí àmì. àjọyọ̀ mẹ́sẹ̀ kan sani sáàtì lókè o. ilé tí n bá kọ́ ò ní fọwọ́ mi wò. ọdún bá fún àìrìnù adákẹ́dájọ́. ó ti wù mí lọ́kàn ló ṣe bá mi sọ̀rọ̀ mi. àjọyọ̀ méjì kan sani sáàtì lókè ọlọ́run lè lè sẹ̀sán orí máṣe. ilé tí bá bọ́ mi ò ní wọ́n mi wọ́n. láíláí. ọdún bá fún àìrìnù adákẹ́dájọ́. ó ṣe òun mi lọ́kàn ló ṣe bá mi sọ̀rọ̀ mi. ẹni bá lé nínú 2019 kó dúpẹ́ tí ẹ̀rù sẹ́ẹ̀kùnrin. ẹni tó bá lọ́wọ́ yọ ní January 1st nínú 2019 kó dúpẹ́ tí ẹ̀rù sẹ́ẹ̀kùnrin lára. èèyàn tó bá rẹ́ni fún ló pé mo fún ẹ ó yá gbà kó dúpẹ́ tí ẹ̀rù sẹ́ẹ̀kùnrin lára. ẹ gbọ́ lẹ́yìn ọlọ́run bá so owó ló tún kùkù ló lọ́ọ́ bá kan mi àlàbí orin lọ́mọ. ọgbọ́n orí ọmọọṣẹ́ owó ni ìdùnnú ọmọọṣẹ́ owó ni àlàbí owó sẹ̀ owó ló wá gbogbo wọn níṣẹ́ lẹ́yìn ọlọ́run ọba àlàbí ó bá àtúmọ̀ owó ló tún kù. wọ́n á ní dandan kọ́ lówó èmi á ní dandan ni kí ló ń jẹ́ dandan kọ́ lówó ìwò fẹ́lẹ́ òfẹ́lẹ́ 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 àwọn á ní dandan kọ́ lówó ìta sí ọlọ́àbáàgà aláàbí dandan ni. àmọ́ tó bá jẹ́ dandan lówó kí tún ní dandan kú lọ́lọ́àbáàgà mi àlàbí ẹ̀rín lámọ́ láàbáàgà bá a sí kú dandan ni. tọ́mọ ní dandan lówó òun láti dúró dà sí kú ẹkúnlé láàbáàgà àlàbí má ṣe kánjú tó bá tún wá lọ kánjú àlàbí ó bá a súnmọ́ ó lè já sí ikú. ọlọ́run ṣe dáadáa fún gbogbo ajíwá owó ayọ̀ ìdùnnú àlàáfíà ire àánú ẹ̀mí gígùn ìdárí ìjì ẹ̀ṣẹ̀ tó pé okùn lè bá a súnmọ́ àlàáfíà látọ̀dọ̀ ọlọ́run kí bàbá jọ okùn ẹ̀ fún ni okùn lè bá a súnmọ́ àlàáfíà pẹ́ láwọn tó wí. ọmọ ìyàwó àánúfẹ́ láfi láàbàgà ẹgbẹ́ ọ̀tún ọlọ́ọ̀fíìsì ṣé dandan kọ́ lówó eléyìí tó jẹ́ pé ó fẹ́ràn yùngbàyùngbà ó fẹ́ràn mìdìmìdì ó fẹ́ràn ká máa ṣe yùnkùn yàgbọ́n kúlẹ̀ lábàgà mi àlàbí orin lọ́wọ́ kò wá nílò. ta ló sọ pé dandan lówó.
kíláàrí. ọmọ kíláàrí wọ́n ti ń dárúkọ fún yín wọ́n ń dárúkọ yín fún wa ń bí ogún lọ́la fagami àlàfo yín lọ́mọ àwọn tọ́mọ yín dáadáa. wọ́n náà lọ wí sí àgà Abíọ́dún lẹ́wọ̀ akínláde o Abuja state àti ríra ń bẹ̀ àti lọ bá wọn lé ẹ má ju orúkọ wọn àlọ́ Abíọ́bá Pasuma àlọ́ bá wọn nílé l'Abuja wọ́n fún wa lówó Pasuma aláàbí owó epo. ẹ gbọ́ ó ṣe pàtàkì lótìtọ́ àti lọ́dọọdọ Paso torí téèyàn bá fẹ́ ṣe yínkù yàgbá yínkù gbogbo ẹ̀mẹ̀kúnlẹ̀ lábàkàmì Àlàbí láti lé lọ́wọ́ gbogbo nǹkan kan èèyàn fẹ́ jẹ ti bí o fẹ́ jẹ tọ̀hún o fẹ́ jẹ ti bí o fẹ́ jẹ ṣàkí o fẹ́ jẹ fún o fẹ́ jẹ dọ̀ o fẹ́ jẹ fukù o fẹ́ ṣe gbogbo pàlàpọ̀lò kí bọ́lá o fẹ́ ṣe yínkù yàgbá kí o wà very important kó o lówó o fà á súnmọ́ Àlàbí yín lọ. ẹni bá máa jẹ sọ́ọ̀kì jẹ dọ̀ jẹ fukù jẹ pọ́nlá jogún fojú bá o fẹ́ jẹ tọ́kí ogún lẹ́lọ́bàgàmì Àlàbí owó láti involve ibà sí àgẹ́bàjẹ́ ẹdúró dàsí kó kúnlẹ̀ bá a sùn ẹ̀ Àlàbí jíjí wá ohun ọwọ́ mi ò tó dákun má fi kọ̀ọ̀kan fa Àlàbí ó bá a sùn ẹ̀ problem ní ajẹ́ nígbà yín o kúnlẹ̀ bá ká Àlàbí torí ọlọ́run. ayọ̀tá fi bẹ̀rẹ̀ 2019 bá a sí ojúmọ́ra lámà fi parí ẹ̀ jí bọ́ o Gáúsù ní ṣáàdúrà ṣàmì o. ayọ̀tá fi bẹ̀rẹ̀ 2019 jí bọ́ o ayọ̀ lámà fi parí ẹ̀ December 31st 2019 ìwọ o máa pé mọ́tò wà bá mi ìwọ o máa mú kọ́kọ́rọ́ mọ́tò wà bá mi ìwọ mò ń sọ sẹ́ẹ̀ o máa mú kọ́kọ́rọ́ mọ́tò wà bá mi ìwọ máa pè mí kí wọ́n bá ìṣúlẹ̀ làbàkà jíjí bọ́lá ní 2019 ìwọ gángan mò ń sọ o máa ṣe wẹ́ẹ̀dì Paso. ìwọ mò ń sọ Paso o máa ṣe wẹ́ẹ̀dì tún ìwọ tó dúró yẹ gángan mò ń sọ jí bọ́lá kókó tó di April ó máa mú visa Amẹ́ríkà wá ogún lẹ́làbàkàmì Àlàbí òyìn lọ́wọ́ kí n bá ẹ ṣàdúrà sí Paso. ìwọ tó jókòó sẹ́yìn ọ̀rẹ́ mi yẹn wà á mú visa South Africa wà á ojúmọ́ra àbí ti Spain Paso àbí ti Malaysia Jíbọ́lá Paso ọdún iná ní Paso kò ní tọdún tó ń bọ̀ ọkùnrin ọlọ́mi dísì àná ní àlàáfíà entertainer bàbá entertainer rẹ̀ sẹ́wọ̀n Paso ojú àwọn lẹ́pàá sọ ààrùn ẹ má jiyàn sí wẹ́sẹ̀ ẹ̀gúnlẹ̀ alámi ó pọ̀ jù àwọn sẹ́wọ̀n ọ̀yìn làkàtà akíní ẹ̀sà mi górí mi wò ó. ẹ ṣí mi máa mọ̀. ìyẹn tó ní. ṣé wúfúdì. ó di méjì. àpẹẹrẹ sùn sábọ̀ ní. umbọ tuntun ṣáàkì ibà èrìà umbọ. ẹnu pákó ṣeré bẹ́ẹ̀.
ó gbọ́ ẹbí mi sọ mi górí mi wò. èyí fi máa mọ̀. ìyẹn tó ní. ṣé rúbùdì. ó di méjì. àgbẹ̀ká tún sàmọ́ọ̀nì. ẹlẹ́nu gbórí òtútù sani ìpàṣẹ ṣe. bẹ́ẹ̀ wá sí. ilẹ̀. ẹ̀rọ mi. ọ̀lẹ̀. Túnbà alákú ẹsẹ̀ ọ̀gáṣù ọkùnrin. Gáúsù ní ṣáàdúrà bá àṣẹ ojú wa. Ẹ gbọ́ àwọn kan fi kinní kan tó mi létí nísẹ̀yìn. Wọ́n láti gbàdúrà mọ́tò àti ṣàdúrà wẹ́dì àti gbàdúrà àwọn tó fẹ́ kọ́lé àti ṣe tàwọn ní físà. Wọ́n ní ká ṣe tàwọn tó ń kó ẹ̀sìn kúnlé lọ́bàgàmì Àlàbí kan máa rí kó wọlé dáadáa. Bá àṣẹ àkẹ́bàjẹ́. àtàwọn tó kó tọ́kí bá a sí akẹ́bàjẹ́ Paso àwọn kan ní tọ́kí ó láàrín bákà aláàfin kan máa ríṣẹ́ kan máa ríṣẹ́ ta ló bá mi rí tọ́kí o kárí lórí kó mú wá. fẹ́ẹ́ni ọlọ́tọ̀ ó dùn. ta ló bá mi rí tọ́kí o kárí lórí kó mú wá. ètí àdáadáa tọ́kí ẹ̀ ló dùn. ta ló bá mi rí tọ́kí kárí lórí kó mú wá. àdédìgbà ó dùn. ẹ má jẹ mí ní tọ́kí o ẹ jẹ́ gbádùn kárí o. ẹ má jẹ mí ní tọ́kí ẹ jẹ́ gbádùn kárí o. ẹ má jẹ mí ní tọ́kí o ẹ jẹ́ gbádùn kárí o. ẹ má jẹ mí ní tọ́kí ẹ jẹ́ gbádùn kárí o. ẹ má jẹ mí ní tọ́kí ẹ jẹ́ gbádùn kárí o. ẹ ṣe dáadáa ṣe dáadáa ṣe dáadáa area ẹ ṣe dáadáa. ẹ jẹ́ ká ṣe dáadáa. ẹ ṣe dáadáa ṣe. ẹ ṣe dáadáa. ẹ ṣe dáadáa ṣe dáadáa. ẹ ṣe dáadáa. ẹni ṣe orí gbogbo àwọn bẹ̀rẹ̀ tá a sí ẹni ṣe tán. èrè ló gbọ́ ìjọba ìjà òwà rẹ̀. gbogbo ẹni tó lé sọ̀lọ́ ló fún lé. Yorùbá bá ti mọ̀ àbẹ́ òun máa tó di bàbá àgbà. gbogbo ẹni tó lọ́lá ọlọ́run ló dá lọ́lá. àwọn kan lọ́kùnrin àwọn pọ̀bà olóṣèlú jẹ́rọ. wọ́n tún náà fẹ́ gbà lọ́yà àfẹ́pọ̀ lọ́rùn lẹ́jọ́. wọ́n wá mọ̀ justice tó máa dọ́lọ́run lẹ́bi. ẹni tó gbọ́dọ̀ dá àwọn kò tó di kó dé o. ẹ jẹ́ agbójú lẹ̀kẹ́ gba ló ságbójú. báàsì ọ̀rọ̀ ìyẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ bọ́dà ẹ jẹ́ àtẹ̀kí ẹ̀yìn sí Ẹ̀kúnlé Paso torí tẹ́ bá ti dàgbòrú eré ti tọ́ nìyẹn Paso Ẹ̀kúnlé ara mi èmi ò wọ Ẹ̀kúnlé tọ́mọ sọ pé ta ló ṣèfù jù nínú gbogbo àwọn sẹ́fọ̀ yìí níbí èmi mo ṣèfù jù Paso torí àwọn tó máa protect mi ẹgbà bí Aláàjì Ẹ̀kúnlé wọn á tó bí 40 tí ẹ ló ṣòro Ẹ̀kúnlé Paso ẹ jẹ́ tó Ẹ̀kúnlé ara mi bàbá níta ló ṣèfù jù èmi ni tọ́lá àwọn tó máa protect mi ẹgbà bí Aláàjì ẹgbà bí ibi lọ́nà Aláàjì ẹgbà bí wọ́n tó bí 100 Ẹ̀kúnlé Paso tí ẹ ló ṣòro Paso lásán ní ẹṣẹ jẹ́ tún Paso ká lè gbádùn ara wa àwọn sẹ́fọ̀ ìlà àkàtàkùn ìjọba ìjọba o ìjọba o Aláàjì Wálé Aliatik ẹ̀yin lọ délé sílẹ̀ ẹ̀yin lọ délé sílẹ̀ ẹ̀yin lọ délé sílẹ̀ ìjọba o ìjọba o ìjọba o
jẹjẹ ní báàsì ńlọ o jẹjẹ ní báàsì ńlọ ẹ̀tọ́ àpótò.